ìròyìn tó tún jáde pé àwọn tó dìhámọ́ra ogun tó kọlu ilé ìjọsìn ní ìpínlẹ̀ Kogi, a jẹ́ wípé ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ó nílò àmójútó gidigidi torí pé ojoojúmọ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ ń ṣẹlẹ̀ báyìí. Ilé ìjọsìn ECWA níròyìn tí ó jáde sọ fún wa wípé wọ́n tún kọlù lọ́jọ́ Sunday, ìyẹn ọjọ́ 14 nínú oṣù kejìlá ọdún 2025. Nígbà tán kọlù wọn nínú ilé ìjọsìn yìí, kó tó di pé mo mérò ọkàn tiwa wá, wọ́n ní wọ́n pààyàn kan léyìí tí wọ́n lè sọ, wọ́n sì jí ogunlọ́gọ̀ àwọn tó wá jọ́sìn, wọ́n jí ogunlọ́gọ̀ wọn gbé. Kò sí genocide o. Ẹ máa gbọ́ o, ẹ jẹ́ ká ṣe rí ẹyí já tanra wa jẹ, bóyá bẹ́ẹ̀ ìjọba yìí tẹ́ ẹ bá lè ṣe kinní kan. A sọ pé gbogbo yín ló nírọ́, a dé pé nìkankan ló nírọ́, ṣùgbọ́n tá a bá lè apply òdodo àti bí nǹkan bá ṣe rí, tá a fi ti ẹ̀sìn tàbí ẹ̀yà ṣe, ìjọ náà lórílẹ̀-èdè máa tẹ̀síwájú. Àtẹni tó ní genocide wà, àtẹni tó ní genocide ò sí, bétò ààbò bá dúró dáadáa, àti ń kọlù mùsùlùmí, àti ń kọlù kìrìsìtẹ́nì, àti ń kọlù níṣẹ̀ṣe, kò sẹ́ni tó máa jiyàn lórí eléyìí. Ṣebí ẹkún ló máa ń fakun jáde. Bí ètò ààbò àti agbára ìjọba bá ká àwọn tá à ń sọ yìí, kò ní sí ẹni náà tó máa pariwo genocide wípé wọ́n ń pa kìrìsìtẹ́nì. Ẹ jọ̀ọ́, ká sòdodo ló lè mú orílẹ̀-èdè lékè. Wọ́n tún kọlù wọ́n nílé ìjọsìn ECWA ní Kogi. Wọ́n sọ pé mọ́ṣáláṣí ni wọ́n ti kọlù wọ́n o. Àwọn ò sọ wípé wọn ò kọlù mùsùlùmí o. Ẹlẹ́sìn tó bá wù kẹ́ ẹ pè mí, ṣùgbọ́n òdodo làwa dúró lé lórí, kì í ṣe tẹ̀sìn, torí kò sí ẹ̀sìn tó pè mí tí mi ò jẹ́. Genocide wà, genocide ò sí. Allah ń sọ̀rọ̀ nípa báwo ni wọn ò ṣe ní máa kọlù àwọn èèyàn mọ́, ẹni tó bá kàn ló mọ̀. Ìjọ wo lẹ fẹ́ rí eléyìí ṣe? Ẹ yé yín 2027 lọ́rùn, ẹ fẹ́ yín pa, ẹ fẹ́ yín pin. Ṣùgbọ́n àsìkò àti rí ẹ̀mí àwọn èèyàn gbàlà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí kò ṣe bẹ́ẹ̀ sí, ṣùgbọ́n àsìkò campaign wà. Àwọn ò sọ pé ẹ gbìyànjú, àmọ́ tí gbìyànjú ò bá tí ì yọ, ẹ gbìyànjú ni tàbí kò tó. Kúṣẹ́ ló mórí oníṣẹ́ yá, ẹni tá a fẹ́ kúkú iṣẹ́ ṣe bá àríṣẹ́ tó ṣe. Wọ́n ti kọlù wọ́n ní Kogi. Àwọn àdúgbò kan tún wà ní Kogi yàtọ̀ fún ECWA tí wọ́n ní tún ti kọlù wọ́n, yàtọ̀ fún ilé ìjọsìn ECWA, bí agbègbè bíi 3, bí n bá mọ̀ pé ẹ mọ́ bínú, bóyá Líláyí, Òkè Àgè, Ìjàmóríyò, wọ́n ní wọ́n pààyàn. Mi ì mọ iye èèyàn tán pa ń bẹ̀ yẹn, ṣùgbọ́n ní ìdájí kùtùkùtù ni a lọ ká wọn mọ́. Ṣé kò sí agbófinró láwọn agbègbè ibẹ̀ yẹn? Ṣùgbọ́n agbófinró wò náà ni ó dúró. Torí pé à ń bújọba, à ń bú agbófinró. Ẹ má tiẹ̀ bínú, bá a bá bújọba, ìjọba ló ń ṣètò ìjọba wa lórí àlééfà. Ṣùgbọ́n agbófinró tá à ń bú, èèyàn ẹlẹ́ran ara bíi tiwa ni wọ́n. Èèlò lágbófinró ń gbà gẹ́gẹ́ bí owó ẹ̀mí, bó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ tán gbà ní ó di dandan kan ṣe. Ṣùgbọ́n náà wádìí tiwa, wọ́n lè rí báwọn olóṣèlú ẹ̀rí iye tán gbà. Àwọn ò ní kán fáwọn lówó tó yẹn, ṣùgbọ́n kán tiẹ̀ fáwọn ní nǹkan tó jẹ́ wípé báwọn fẹ́ lọ dojúkọ wàhálà, ọkàn àwọn balẹ̀, àwọn orí nǹkan fílẹ̀ ńlé. Ìyẹn náà ò tí ì tó nǹkan tá a lè pè lẹ́ excuse fún wọn o. Ṣùgbọ́n bí àgbéyẹ̀wò náà ni.
ibi iṣẹ́ ẹni là á mọ́ ni lọ́lẹ̀. Tẹ́ ẹ bá mọ̀ pé ò pé ẹ fiṣẹ́ lẹ̀, àmọ́ síbẹ̀ ó yẹ ká rọ̀ ìjọba pé ẹni tó ń sùn fàlàlà fàlàlà tó kó àwọn ẹ̀ṣọ́ aláàbò sẹ́yìn àtẹ̀ṣọ́ aláàbò tó ń lọ dojú kọ ogun, ó yẹ kẹ́ṣọ́ aláàbò náà bí àwọn yẹn bá ń sùn tí wọ́n ń gbádùn, ó yẹ kẹ́ṣọ́ aláàbò náà ò ní nǹkan tí ó máa mọ̀ wípé yes o gbọ́dọ̀ ṣiṣẹ́ mi bí iṣẹ́ mi gbọ́dọ̀ gbà bọ̀dé. Ṣùgbọ́n ẹni tí ò rówó fi ilẹ̀ tó wo oṣù rẹ̀ ò tó, báwọn ọ̀tá bá gbowó fún tí wọ́n bá pè pé wá jẹ́ kórìí ẹ̀ ó pé yóò ṣiṣẹ́ fún wọn o. Arabi tí làákàyè wa tó kù díẹ̀ sí nínú àwọn ìjọba tí wọ́n ń ṣe lórílẹ̀‐èdè náà. Kí ni ìdùnnú ẹni tó fẹ́ lọ dojúkọ ogun? Ẹ̀yin olóṣèlú ẹ tó àwọn agbófinró ṣe, ẹ fún wọn láwọn nǹkan ìjà ogun tó dojúkọ ogun. Ìtàwọn ará bí gbé dání kò rọrùn. Wọn ò láwọn èròjà ogun rẹpẹtẹ. Tẹ́ ẹ bá rí ìbọn míì lọ́wọ́ ọlọ́pàá míì lọ́wọ́ sójà míì, ẹ mọ̀ wípé irú ìbọn wo leléyìí tí lóòótọ́ ó lè gbẹ̀mí èèyàn, ṣùgbọ́n ẹ lè fi wé èyí tí àwọn ará bí gbé dání. Kí la fẹ́ gbànú ká máa negotiate pẹ̀lú wọn, kán sì máa kówó yẹn kán máa lọ fi ra àwọn nǹkan tí wọ́n tó fi bá wa jà iṣẹ́ tí wọn ò lè jáwọ́ nú ẹ̀ láéláé táwa negotiate. Kí ló dé tá à ń sún ọjọ́ ibi síwájú? Kí ló dé téèyàn ò tètè dojúkọ gbogbo wàhálà yìí kó kúrò ńbẹ̀? Ẹ̀yin ìjọba dẹ̀lẹ́ níṣẹ́ láti ṣe púpọ̀ jù. Ẹ̀yin náà lẹ́ ń sọ wípé kò sí genocide. Abẹ́ nǹkan méjì, ẹ̀sìn àti ìdáranjẹ̀ làwọn ará bíi ti bẹ̀rẹ̀ títí tí wọ́n fi wọlé sí wa lára. Ṣé ìjọba sọ pé àwọn ò mọ̀ ni? Àní ìgbà tí irọ́ bá dínkù tá a fi òdodo ṣe ìjọba wa, tá a rí funfun tá a pè ń funfun, tá a rí dúdú tá a pè ń dúdú, ìgbà náà la lè ríbi lọ. Back to àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà ní agbègbè Kogi àtàwọn ibi tí wàhálà yìí ti ń ṣẹlẹ̀. Mo fẹ́ béèrè kan lọ́wọ́ wa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé tí a bá lọ sí chọ́ọ̀chì lásìkò yìí, mo mí ní táìmù yìí, ká lọ jọ́sìn, àdúrà ò ní gbà? Mo béèrè ni o. Orúkọ mi ni Joel. Mi ò tako ẹ̀sìn kankan. Nínú Islam, Abdul lórúkọ mi. Bàbá mi Mùsùlùmí ni. Bàbá mi Musa Mùsùlùmí ni. Kìrìsìtẹ́nì ló sọ mí lórúkọ. Ṣùgbọ́n mi ìyẹn ẹ̀sìn kankan láàyò. Torí tá a bá ní ká sọ ohun tó wà nídìí ẹ̀sìn, ọmọ àsìtàánì lẹ́ pè wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbẹ̀sìn lórí ìwà wa dáa ju tiwọn lọ, tẹ́ ẹ dẹ̀ ń gbúrò wọn torí àwa mọ iṣẹ́ táwa ń ṣe jẹ́ ká máa mọ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ibi táwọn tó wà níwájú ẹ̀sìn, gbogbo ẹ̀sìn ni ó lórí tìbílẹ̀, iṣẹ́ ibi tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn. Àmọ́ kí ló dé tá à ń sọ Ọlọ́run lẹ́nu? A dẹ̀ lè sọ Ọlọ́run lẹ́nu. Ẹni tí wọ́n pa, ẹni tí wọ́n jí kó lásìkò yìí, wọ́n á mọ wá sọ pé Ọlọ́run ló dẹ̀ lọ sìn o. Nígbà tí ẹ ti rí àpẹẹrẹ, kì í ṣe pé Ọlọ́run ò lè gbani, ọwọ́ rẹ̀ ò kúrú láti gbani, ṣùgbọ́n òun náà sọ pé ẹ fi ti Késárì fún Késárì, ká dẹ̀ máa kíyèsára. Ẹ fàsìkò yín lẹ̀ fún wọn. Ẹ fọlọ́run sókàn àyà yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn churches tó wà láàrin ọ̀nà inú igbó, tẹ́ bá rí pé churches tó tóbi ni, ibẹ̀ ni ẹ ti ń ṣiṣẹ́ bí. Àsìkò yìí ló yẹ ká jìnà síbi èrò tí ń pọ̀ jù, pàápàá jùlọ tọdún ń bọ̀. Ṣé tẹ́ ẹ bá tí ì lọ sí church lọ́jọ́ Sunday, àdúrà ò lè gbà? Church is a building. Kò síbi tọ́lọ́run ò sí. Ṣùgbọ́n bá a bá lọ chọ́ọ̀chì
tọ́lọ́run ò sí lókàn àyà wa à ń tanra wa jẹ ni. Ẹ gbé Ọlọ́run sókàn àyà yín, ẹ ní ìwà rere, ìwà òdodo, èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣojú wa ò ní. Gbogbo wọn ló ń lọ church, gbogbo àwọn tó ń ṣe olórí wa tó ń parọ́ fún wa tí wọ́n fi tọrọ pé sísì, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń kírun. Ẹ bá wo wájú orí ẹlòmíì báyìí, ẹni eléyìí ò lè ṣe tí ò dáa, àmọ́ òun gan láìda tí wọ́n ń ṣe. Wọ́n kọlu ECWA ní Kogi. Ṣáwọn tí wọ́n kọlù ń bẹ̀ sójú àpá lè jojú ara? Tí wọ́n bá ra orí wọn gbà á lẹ̀, tí wọ́n kówó lẹ̀, sójú àpá lè dàbí ojú ara? Bẹ́ẹ̀ bá wá wà lé ńjọ́ yẹn, tẹ́ ẹ lọ sí chọ́ọ̀chì ńjọ́ yẹn, tẹ́ ẹ bá gbọ́ pé wọ́n ṣerú ìkọlù bẹ́ẹ̀, ẹ mọ̀mọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Ọlọ́run tí ẹ fẹ́ lọ sìn ní chọ́ọ̀chì yẹn, tẹ́ ẹ láǹfààní àti lọ bóyá àlejò ká ẹ mọ́lé tàbówó pọ̀ lọ́wọ́ yín, tẹ́ ẹ wá gbọ́ pẹ̀lú ẹ̀ ṣẹlẹ̀ ní church, that same church tó jẹ́ bẹ̀ lẹ́ ń lọ, ìtẹ́ ìmọ̀ ṣe nílé ni wípé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ọpẹ́ tó yẹ kẹ́ ẹ máa dá. Àwọn tó wà ń bẹ̀ yín ò lè dúpẹ́ o, àdúrà k'Ọlọ́run kó wọn yọ ni wọ́n máa gbà. Àwọn ará bí ò sì rán anybody, wọ́n ń dúnbú èèyàn bí ẹni dúnbú adìẹ ni. Àwọn ò tiẹ̀ kákún, ẹ̀mí èèyàn jó nǹkan kan lójú wọn, wọ́n á gbowó ìtúsílẹ̀ lọ́wọ́ ẹlòmíì, wọ́n á tó pa á. Ta ni ó mú wọn? Agbára ta ló kà wọ́n? Ẹ jẹ́ fi àǹfààní àkókò yìí sílẹ̀ láwọn agbègbè tírú eléyìí ti ń ṣẹlẹ̀. Kò sí genocide, èmi mọ̀ gbà, ṣùgbọ́n ó ti di ìmáàmù ṣéèkì mélòó tí wọ́n jí gbé, bẹ́ẹ̀ ṣe ń gbà bíṣọ̀bù rẹ́fúrẹ́ǹdì, mọ́ṣáláṣí mélòó tá a bá ní kán kọ sílẹ̀ bí wọ́n bá àtáàkì chọ́ọ̀chì 10 agídílẹ̀ lè fi rí mọ́ṣáláṣí kan lẹ́yìn tí mo ló ṣẹlẹ̀ ní 2014 láyé Jonathan Kanu. Àwọn ará bí ń pa wá kú lọ díẹ̀díẹ̀, àwa náà wá ń fèsì ara wa rìn, ẹ wá fẹ́ sọ Ọlọ́run lẹ́nu. Ọlọ́run òróró, àwa la kọ́ church, Ọlọ́run kọ́ ló kọ́, àforúkọ Ọlọ́run kọ́ ni. A lè forúkọ Ọlọ́run gbàdúrà lókàn àyà wa nínú ilé káfiṣẹ́ rẹ̀ tọ̀ ọ́ lẹ́yìn. Ọ̀rọ̀ mi ò lé o, kò dẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ. Mo kàn fẹ́ gbà wá mọ̀ràn ni o. Àsìkò yìí, ogun lọ́tùn ogun lósì, ojoojúmọ́ ló ń peléke sí. Àsìkò ló ń peléke sí. Kí lẹ fẹ́ ká ṣe? Kì í ṣe gbogbo mùsùlùmí náà ló fara mọ́ ìwà ìpànìyàn yìí, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, yàtọ̀ fáwọn ọmọ àlè olóríkórí tí ń pariwo ṣàríà. Èmi ò bá wọn sọ pé sí Islam ọ̀dà, òfin yẹn là ń sọ pé kò wúlò. Kí ni ẹ fẹ́ lò nínú ìpànìyàn, ìdásẹ̀ríà fún ènìyàn lẹ́yìn òfin tó gbé ìlú ró? Téèyàn bá jẹ́ oníjàgídíjàgan, kò yẹ kán máa sọmọ rárá níbi ayé lajú dé yìí. Ibẹ̀ làwọn yẹn dẹ̀ jókòó sí. Ẹ̀yin mùsùlùmí tẹ́ wà bí tẹ́ jó ní jàgídíjàgan, kèfèrí ni yín lójú àwọn báńdíìtì tá à ń sọ yìí. Bí wọ́n bá dé, wọn ò ní béèrè orúkọ yín. Ìtọ́lọ́run fi lè yọ yín nìkan ni kẹ́ ẹ gbédè wọn. Tẹ́ ẹ bá tún gbọ́ èdè wọn, èdè yẹn tó pọ̀ oríṣiríṣi, tó bá tún jẹ́ kí n ṣe ẹ̀yà wọn tó dáràn. Àsìkò tó yẹ ká fọwọ́sowọ́pọ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe tó wà nílùú yìí, nílẹ̀ Yorùbá, ká fira wa ṣọ̀kan. Ṣẹ́gbọ́n tó ṣẹlẹ̀ ń Kogi báyìí o. Kì í ṣe àwọn ECWA ẹnìkan ní ọkọlù, wọn kọlù àwọn ìlú míì bíi 3. Mo gbọ́ pé sẹ́nítọ̀ wọn Sunday Karimi Oso wọ́n báwọn èèyàn kẹ́dùn, ṣùgbọ́n ń jò la fẹ́ kẹ́dùn dà, àbáwọn kẹ́dùn, ẹni ó kàn ló mọ̀. Ìjọba ìpínlẹ̀ Kogi látẹnu Commissioner for Information wọn, allegedly tó bá jẹ́ pé bí wọ́n ṣe gbé jáde lórí, àwọn náà bá gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ sí kẹ́dùn, ṣùgbọ́n sójú àpá lè jojú ara. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi nìkan títí dá bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí láti rí àtẹ̀jáde kankan látọ̀dọ̀ wọn. Èèyàn ni ọlọ́pàá àti agbófinró.
èmi àti ìwọ ọ̀nà wo la fẹ́ gbà dáàbò bo ara wa àti nínú ilé wa àti nínú ìlú wa. Ó ṣe pàtàkì o káwọn agbófinró àtàwọn ológun náà ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́, ká bẹ̀rù Ọlọ́run, torí wípé olórin Saheed Òṣùpá kọrin kan, ó làmẹni tí ó kàn bó dọ̀la, àmẹni tó lè kàn bó dọ̀la. Bí ò bá kàn yín táàbò yín bóyìn inú báràkì tẹ́ ẹ wà, tó bá kàn àwọn èèyàn yín ńkọ́? Tó kàn èèyàn ìyàwó yín, tó kàn èèyàn ọmọ yín, tó kàn àwọn ọ̀rẹ́ ọmọ yín, tó kàn àwọn ọ̀rẹ́ yín, kí lẹ fẹ́ ṣe? Ẹkùn ni wọn ò ṣe kọlù. Wọ́n ti ń gbé agbára yìí wọ̀, ó ti ń pọ̀ jù. Ìjọba orílẹ̀-èdè yìí nílò àtúnṣe kíákíá. Ẹ yé jẹ́ akọrin genocide àbí kò sí genocide, èmi àti ìjọmọ tó ń lọ o. Bóyá ó wà, bóyá kò wà, pẹ̀lú gbogbo ohun tá à ń rí àtijọ́ mọ́. Èrò ọkàn yín lè mọ́ papọ̀ mọ́ tẹlòmíì. Bó bá wà, ẹ bá wa fi sábẹ́ comment section. Ṣùgbọ́n ẹ má fi tẹ̀sìn ṣe o. Nílẹ̀ Yorùbá ẹ má jà jàjẹ̀ ẹ̀sìn o. Ẹ jẹ́ a ṣọ́ra wa gidigidi ni o. Àwọn alákatakítí tó wà nú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, àwọn alágbàsódì tó wà nú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, Ọlọ́run bá wa ṣẹ́gun yín. Torí ẹ̀yin lọ̀tá inú ilé tó so mọ́ wa létí aṣọ. Ẹ̀yin lẹ̀ ń gbàbọ̀dè, kí lẹ̀ ń gbèrú nínú ẹ̀sìn nígbà tí wà yín ọ̀dà tọ́kàn yín ọ̀mọ́ sọmọlàkejì. Irọ́ ti pọ̀ jù. Wọ́n sì ní òdodo ló ń gbé orílẹ̀-èdè lékè. Ẹ̀yin tẹ́ ń ṣaṣojú wa, ẹ̀yin tẹ́ sọ pé olórí wa ni yín, tẹ́ ń represent wa láwọn agbègbè àti nínú ìlú, àyín gómìnà, òdodo ló ń gbé orílẹ̀-èdè lékè. Ẹ má máa fi etí ò ṣẹlẹ̀, ẹ má máa fi ohun tó ṣẹlẹ̀ lójú. Ẹ jẹ́ ká yé rí kí solution lè bá tètè wáyé. Ẹ ṣé àdúpẹ́. Ṣéun Agboola lórúkọ tèmi.